náà bàbá ìbéèrè tó kàn nísìn oníṣun kò ní rẹ̀ yín onítàǹbẹ̀sà ọmọ ìyá méjì ìjà lè fẹ́ wọn pọ̀ ẹ̀gbọ́n àtàbúrò ọkùnrin kan ẹ̀gbọ́n àtàbúrò ọmọ ìyá kan ọmọ àbá kan jọkùnrin kan lè fẹ́ wọn pọ̀ kó kó wọn sílé at the same time. Alhamdulillah lérí eléyìí òun alukur'an ti ka gbogbo àwọn muharramati ẹ̀ nípa ọ̀rọ̀ sawaji gbọ̀rọ̀ nìka ọkà àwọn obìnrin téèyàn gbọ́dọ̀ fẹ́ hurrimati alaykum ummahatukum gẹ́gẹ́ kan ń kà bọ̀ wá lórí èyí tí owó yìí ọ̀rà pé bẹ́ẹ̀ ni inú àyà yẹn ọ̀rà pé bẹ́ẹ̀ Ọlọ́run padà sọ̀kalẹ̀ sí ibẹ̀ ló fi ṣe ẹ́ndì bẹ́ẹ̀ eléyìí bẹ́ẹ̀ torí gbogbo àwọn nǹkan tálùkùrá ní kàkalẹ̀ wọn ò ti yé bá gbogbo àwọn nǹkan yẹn ni wọ́n ń ṣe ní jahiliya aṣùrù jahili bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ọmọ máa ń fẹ́yàwó bàbá rẹ̀ bàbá ó sùpò ọmọ rẹ̀ ọmọ ó sùpò bàbá rẹ̀ gbogbo yẹn alùkùrá ní dé ọwọ́ akọ̀ gbà tí ọwọ́ parí rẹ̀ ibi tó wí ló ti parí ẹ̀ pé wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salafa bí ẹ gbọ́dọ̀ kó ọmọ àyá méjì ukhtu méjì ẹ má kó wọn sí inú ilé ẹ má fẹ́ wọn lẹ́ẹ̀kan náà àfẹ́yí tẹ́ ẹ ti ṣe tí o ti kọjá tó understand báyẹn náà káwá fẹ́ ọmọ àyá méjì o ti yé bá wọn mamnu'u ash-shar'i o ti mamnu'u ash-shar'i àṣẹrí àti Ọlọ́run ọ̀faramọ́ kéèyàn fẹ́ ọmọ àyá méjì at once papọ̀ àmì èèyàn lè fẹ́ ọmọ àyá méjì tí wọn ò ní bára wọn. ẹja máa tinú béèrè bọ́nù béèrè bàbá bíbò. o ṣeun lápèjúwe nísìnyí ẹni yìí fẹ́ ọmọ ìyá kan ó fẹ́ obìnrin yìí nígbà tó yá obìnrin yìí ti wá bímọ bíi méjì mẹ́ta fún ọ wà láìkí obìnrin yìí gan onífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ obìnrin yìí kan kú ni lápèjúwe nígbà wàá kú gbogbo fámìlì sunkún wọn ṣe gbogbo ẹ̀ wọn wá jókòó mítìnì kí la fẹ́ ṣe ìwọ ọkọ kí ló fẹ́ ọgbọmọ sọ̀rọ̀ ni àbí ká gbà sọ̀rọ̀ ká máa bọ ọtọ lọkọ bá ní ẹ dákun tẹ ẹ bá fẹ́ ṣàánú òun délẹ̀ tẹ ẹ fẹ́ kí tòun ó gbé tẹ ẹ sì fẹ́ kọlà àwọn ọmọ wọn bàjẹ́ àbúrò ìyàwó òun yìí òun tọrọ kẹ yọ̀ǹda rẹ̀ fún òun kó wọn fẹ́ ó ti báwọn òbí bá fọwọ́ sí tí wọ́n bá yọ̀ǹda sẹ̀rí àfaramọ́ dáadáa sẹ́mi àkínwó ọ̀ bára wọn torí à ń tẹ́jìmọ̀ wọ Ọlọ́run máa ọ̀rọ̀ sọ gẹ́fà Ọlọ́run sọ pé wà á ń tankihu li ukhtayni kò wí bẹ́ẹ̀ wà á ń tajma'u ẹ má kó wọn pọ̀ ló pé kò pé ẹ má fẹ́ ọmọ àyá méjì àmọ́ ẹ má kó wọn pọ̀ at the same time ṣé ẹ máa pé èyí tó ti kú tó fẹ́ lómi ọmọ àyá méjì náà lọ fẹ́ o àbí àmọ́ kò kó wọn pọ̀ at the same time ó ti yé òun lọ́ fà tó já sí wípé bí ọmọ àyá kan lápèjúwe nísìn obìnrin wà nílé ọkọ ó wá di pé ń sàárẹ̀ àárẹ̀ yìí ti wá di wípé ó ti gba làákàyè rẹ̀ kò ní làákàyè má ó ti yé báwọn kò ṣe mọ́ wọ́n ń tọ́jú rẹ̀ ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin kò wòsàn ojú kan náà nìkan ń jòkó sí ọkọ wa wúlò báwọn fámìlì wípé ń tẹ́lẹ̀ tó fi rí báyìí ẹ jẹ́ ń fẹ́ àbúrò rẹ̀ kó máa tọ́jú àwọn ọmọ rẹ̀ sẹ̀rí ọ̀faramọ́ yìí torí pé ẹ̀gbọ́n rẹ̀ kú so ti get ẹ̀gbọ́n rẹ̀ sì wà láyé wà life sẹ̀rí ọ̀faramọ́ kó fẹ́ àbúrò rẹ̀ ó ti yé àmọ́ ẹ̀gbọ́n ti kú wọ́n wá tọrọ àbúrò wọ́n wá yọ̀ǹda fún sẹ̀rí àfaramọ́ kí kó fẹ́ ó ti yé báwọn okutu tá a sì ń sọ yìí kọ́sìm níta ń pè ní okutu àwọn èèyàn máa ń rò wípé bọ́yá ọmọ ìyá méjì ni wọ́n ń pè ní okutu. àrùnkùnlá ń jọ́tẹ̀ káyà yẹn fún wa sà mo ti láhàlọ́ àárín yẹn ká tó já sínú agbami odò ńlá kan tẹ́ ti ń bọ̀ ní sì máa padà síbẹ̀ sà. al-ukhtayn yẹn ti ń bẹ nínú ayé al-Qur'an irú wọn yóò kutu wò sà. ẹni ká máa ka al-Qur'an bí tafakurin watadabburin wata akulin bẹ́ẹ̀ ni ayùlù òkútẹ́yìn irú òkútẹ́yìn ni wo ni. ọmọ ìyá tí Islam ní a máa fẹ́ kì í jẹ́ pé ọmọ tí ìyá kan náà bí wọn nìkan àbẹ́yìí tí bàbá kan náà bí wọn nìkan rárá òkútù tọ́lọ́hún sọ ọmọ ìyá tọ́lọ́hún sọ ń bẹ́ẹ̀ ni ó ti yé báwọn nazab al-ukhtani min al-nazab al-ukhtani fi ar-rida'a al-ukhtani fi al-umm al-ukhtani fi al-ab. ó lè jọ ọmọ bàbá kan náà kí ìyá má pa wọn pọ̀ ọmọ ìyá náà ni ọ̀tún náà ni àgbọ̀dọ̀ fẹ́ wọn pọ̀ ó lè jọ ọmọ ìyá kan náà kí bàbá má pa wọn pọ̀ àgbọ̀dọ̀ fẹ́ wọn pọ̀
ó lè jẹ́ ọmọ inú ilé, ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò. Ó fẹ́ òun náà ló fẹ́ ọmọ ẹ̀gbọ́n, ó tún ní bí ọdún méjì, ó tún lóun fẹ́ ọmọ àbúrò. Islam ò faramọ́. Agboolé tó bá ti fẹ́ ọmọ kan, ó gbọ́dọ̀ fẹ́ ọmọ mi ńbẹ̀. Ìtí Islam ń sọnù. Kì í yẹ pé bóyá ọmọ ìyá tán kan jáde nínú kan náà kọ́. Nasabu ni Islam ń sọ. ń sọ̀rọ̀ nasab àbí ẹni tí wọ́n jọ mú ọyàn kan náà, bóyá ńgbà tí ìyá rẹ̀ ń tọ̀hún lọ́wọ́, ìyá àtẹlẹ́ yìí ò ní omi ọyàn. Ó ti yé báwọn. Bí yàn ṣe ń dọ́mọ yánu o, al-akhu mina ar-rida'a wal-akhu shakik òun náà ń bẹ. Ó ti yé ń fọmọ lọ́yàn lọ́wọ́, ìyá yìí náà ń lé kejì. Ó ti yé báwọn. Ọwọ́ adìpọ̀ wọn ò lómi lọ́yàn, ìyá yìí wá ní máa bọ omi rèé. Kọ́mọ ọyàn mi ń sẹ́ ọ wá fún òun náà ní ọyàn. Ó ti yé nígbà òun fún lọ́yàn khamsu rada'ati ni sẹ̀rí àpè yóò fa ọyàn lẹ́ẹ̀márùn. Tí bá ń fa ọyàn lọ́wọ́ nísìnyí tí ń fa tí ó bá gbẹnu kú mbẹ tí fa tán tó wá gbẹnu kú mbẹ tó dákẹ́. Ó ti yé ó ti mú ẹyọ kan ló mú un. Tó bá tún dọ̀la tó tún fa tí ó gbẹnu kú mbẹ tó yó tó dákẹ́ ó di méjì nù. Wọ́n sì máa mú márààrún lẹ́ẹ̀kan náà tó jẹ́ pé tó bá ti múyàn tó bá ti jánu kú mbẹ tó tún sinmi díẹ̀ tó gáàsì tó bá tún gbẹnu lé padà ẹlẹ́ẹ̀kejì ló mú un tó tún kánu kú mbẹ ó tún gbẹnu lé padà ó tún ẹlẹ́ẹ̀kẹta ó ti yé báwọn ọwọ́ mẹ́ta àwọn oyún ọwọ́ okùn méjì báwọn táwọn máa retí ọwọ́ lọ́la ó tún wá mú méjì bẹ́ẹ̀ márùn ti pé ọmọ tó múyàn òun ti di ọmọ ìyá tó fún lọ́yàn yóò máa jọ ọmọ ìyá tó fún lọ́yàn yóò sì máa jọ ọmọ ìyá tiẹ̀ náà òun ni ọmọ fi níyà méjì náà fi ń pè ọmọ oníyà méjì nù. Ó ti yé bí bá ti ń jẹ́ ọmọ àyà fún àwọn ọmọ tí ìyá rẹ̀ bí yóò sì máa jẹ́ ọmọ àyà fún àwọn ọmọ tí ìyá tó fún lọ́yàn bí. Ọmọ tí ìyá tó fún lọ́yàn ọmọ ọkùnrin ni wọ́n jọ mú yàn ni àwọn méjì wá dàgbà wọn ara àwọn fẹ́fẹ́ ra àwọn Islam ọ̀farama akhu mina rida'a ọmọ àyà kan náà níbi mímú ọyàn nígbà yà kan náà òun nìyẹn so ti get àwọn yìí ń déwò fúnra láti fẹ́ra wọn. Àmọ́ tá à ń pè ní oktu tá à ń sọ tálù Kùránì sọ òun náà ni wípé ọmọ inú ilé kan náà ọmọ agboolé kan náà ọmọ ẹbí kan náà fámìlì kan náà ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọn ò gbọ́dọ̀ fẹ́ ọkọ kan náà àfi tó bá yẹ kó kan bá kú tọkàn wá lélókù tọ lọ́ndà ilé ìtọ́ wá wì ìgbà tí a fún wọn ní example tó fi mọ̀ wípé wọ́n máa fẹ́ ọmọ àyà méjì àmọ́ kò ní jẹ́ at once. Òun ni Usman ibn Affan Usman nígbà tí ń bẹ láyé Usman fẹ́ ọmọ anabi tán pè ní Ruqayya ó ti yé báwọn nígbà tó kú anabi tún fi Ummul Kulsum anabi ní tó gbà ọ lu Ruqayya dáadáa mọ gbádùn bó ti lò ọyà tó gbà anabi tún fún example ẹlẹ́ẹ̀kejì àná Muhammad gan ti ń jọ̀gá wa òun náà fẹ́ ọmọ àyà méjì àmọ́ kò fẹ́ wọn lẹ́ẹ̀kan náà. Alákọ̀ọ́kọ́ obìnrin òun ni Zainab bintu Khuzaima wà lọ́lẹ̀ wa orí Zainab bintu Khuzaima so Zainab bintu Khuzaima yìí ànábì fẹ́ nígbà tó kú ànábì tún fẹ́ ọmọ àyà rẹ̀ nígbà tí Zainab yẹn kú àmọ́ yóò ti kú tẹ́kẹ̀ jẹ́ pé ẹ̀kan náà ni ó gbé fífẹ́ yẹn Sayyidina Ali òun náà wá serú ẹ̀ ìgbà tí Ali fẹ́ Fatima ọmọ ànábì ó ti yé ń bẹ pẹ̀lú ẹ̀ nígbà tí Fatima múra tí ó lọ Fatima tó wà lérí ààrẹ tí múra tí ó lọ ó wá pe Ali pé wà Ali ní ó wá fa Zainab lọ ó wá fa Umama Zainab ọmọ ànábì òun ló bí Umama ó bí fún Al-Azi ó ti yé báwọn Zainab òun ló bí Umama ànábì Fatima wá ní ìwọ ọkọ mi àlè òní náà Umama yìí ọmọ àǹtí mi ni ó ti yé báwọn mo trust yẹ púpọ̀ mo gbà á gbọ́ pé tí n bá lọ tán yóò mójú tẹ́yìn mi yóò mójú táwọn ọmọ mi kò ní fi àjà àwọn ọmọ mi èèyàn fẹ́ kí ẹni ẹlẹ́ni ọba ń tọ́ ọmọ mi Umama yìí ni ọmọ fẹ́ kọ́ ọmọ bá ń tọ́ ọmọ mi ìwọ àlè mo fi Umama yìí fún ọ tí n bá ti lọ tán fẹ́ ọlẹ́ kàtírà ọgbọ́ Fatima gangan ló fi ọmọ àǹtí rẹ̀ fún Sayyidina Ali kódà ó bímọ òun ló bí Muhammadul Awzat torí Ali sọ Muhammad dada Muhammad taarin
ó ti yé wa òun ló bí ó tó bímọ fún pẹ̀lú. akramakumullah. so láti mọ̀ wípé èèyàn lè fẹ́ ọmọ ìyá méjì àmọ́ kò ní jẹ́ ẹ̀kan náà ẹ̀rí nu. wípé Ànábì fẹ́ ọmọ ìyá méjì àmọ́ kò fẹ́ wọn pọ̀ lẹ́ẹ̀kan náà. Sayyidina Uthman fẹ́ ọmọ ìyá méjì àmọ́ kò fẹ́ wọn pọ̀ lẹ́ẹ̀kan náà. Sayyidina Ali ó fẹ́ ọmọ ìyá méjì àmọ́ kò fẹ́ wọn pọ̀ lẹ́ẹ̀kan náà. nítorí. ara ọkùtò tí mo ń sọ fún ọ nìyẹn pé sọ ma pé Zainabu ló bí Umama sẹ́yìn pé ọ̀tọ̀ níbi tó ọ̀tọ̀ nílé bàbá àti ẹ̀ tó bí fún tòun ti bẹ́ẹ̀ ọkùtù ní ń jẹ́ torí pé fámìlì ni wọ́n. àmọ́ torí pé yóò ti. wọ́n ṣe é nínú. olùfẹ́ láǹfààní àti fẹ́. nù ẹ̀dẹ̀lá. náà afẹ́kẹ́ bá wa já